pé èmi kọ́ mo lóyún mà. wọ́n ẹ̀ṣẹ̀ rí pé lórí ibu nìyẹn ó sì ti forí gbálẹ̀ rí torí tó o bá forí gbálẹ̀ rí mò ń wù ẹ́ ó bẹ̀rẹ̀ sí lanu gbàgà bẹ́ẹ̀ ló ń lanu bí ẹni tí wárápá ti ṣe léṣe rí ló bẹ̀rẹ̀ sí ní lanu nígbò máa sọ ó ní ẹ tí o bá sì rí pé o respect mi ìwò bá má dúró mi rò pé onírú mi lé tó bá nírú mi lé o ò ní sọ orí èdè tó pèrè ẹlẹ́ǹkejì mo ní já wọlé mo rí ẹbí ọmọlúàbí kí ló gbé inú ilé ọ̀hún ilé àbẹ̀rẹ̀wọ̀ bíi ilé èkúté nígbà máa dáhùn ìwọ ní important meeting wo wèrè ẹ níṣẹ́ oníṣẹ́ lọ́wọ́ ni ṣebí Kasukaji enterprises ló ń bá ká àwọn bí tó ṣe ó ṣe gòsójú bí ojú aláǹgbá ṣáájú ẹ ni ìwọ wá bẹ̀rẹ̀ sí lanu gbàgà òun lanu ìwọ tó kírú ọmọ yìí mọ́lẹ̀ ọmọ fẹ́lẹ́fẹ́lẹ́ yọ tó tú ẹ lọ́jọ́ orí ni ṣé o yóò gbọ́dọ̀ máa lo rọ́bà bí kí ló ń ṣe rọ́bà fún pé kọ́kùnrin àtòbìnrin máa lò ṣó lo rọ́bà. ẹjọ ma ẹjọ mo respect ṣé ọ̀rọ̀ tẹ́lẹ̀ sí mi lára ẹ mi ò kí condone ẹ mi ò ń gbà á ṣé ọmọ nílò òun ni kò yẹ kó máa lọ. ọ̀rọ̀ ẹni sórí rẹ̀ fún wákàtí kan tó sọ yìí. Ọlọ́run ò ní jẹ́. orí ẹ̀ dẹ̀ bu. ẹbí mo ti yan òun ó dá padà fún yín mà. sọ́rí tí bá díẹ̀ láṣọ gbogbo àwọn aráalé ìlú ọmọ ta ṣètìlẹ̀ fìgbé bó bá ti kó bẹ́ẹ̀ ni mo sọ. ìgò olè kó sójú bí aláǹgbá wọ́n gbọ́ lókè stupid olórí ibú àti èrè. mọ́mì ẹjọ́ ìtura lọ ẹjọ́ ìtura lọ ilé mi lè tó wá bá mi o àbí ṣé ilé bá mi sanwó ilé mi ni. olórí ibú ta ń lé bí abẹ̀rẹ̀ wọ̀ bí ilé èkúté olóòṣì bí ọba sí pẹ́lẹ́ yìí tí òwò rẹ̀ ìwọ ọmọ níbi níran tó wá lọ mú ọmọ akúṣe ọmọ tálíkà ní àlásán tí ìràn kan ò lówó rí yìí ó wá jẹ́ kẹ́lẹ́ máa wẹnu sẹ́mi lára olóòṣì bọ́ọ̀dì lásán bọ́ọ̀dì kò kúnlẹ̀ bíi ti mọ́ọ̀lù ẹ́ńjìnì ti nọ́ọ̀kì gbogbo ẹ ti bàjẹ́ ó ti pín. ara ló ń ta yín aṣẹ́wó lọmọ yín ọmọ yín ni kẹ́ ẹ bá sọ̀rọ̀ ara ló ń ta yín ẹ̀ lè gbóyún ọmọ àlè fẹ́ mi ẹ̀wọ̀n nílé wa kò sẹ́ tó lè gbóyún ọmọ àlè fún wa ó lè gbóyún ọmọ àlè fún mi ò tó mo sọ fún ẹ wẹ́ni tó lóyún kó wa lọ kí n lè fi mí sílẹ̀ ẹ jọ ọ́ ẹ fi mí sílẹ̀ báyìí kí n wọ yín o máa yẹ̀yẹ́ yín sí máa yẹ̀ yín o kò sí ọ̀tẹ̀ lè ṣe fún màmá máa bá fi mí sílẹ̀ kò sí ọ̀tẹ̀ lè ṣe fún mi. wọ́n nà mí. mama ẹ wò mo ní yín níyà ni o. ẹ̀ṣẹ́ yìí bá ti máa gbélé ẹlẹ́kẹ̀ẹ́ báyìí ẹ̀yin mẹ́jọ máa fọ́ka ni tí bá gbé ẹ̀ṣẹ́ yìí fún ẹnu ẹ̀ báyìí ẹ̀yin mẹ́jọ ló máa kó sí mi lọ́wọ́ olóòṣì olórí ibú onígòlójú bíi ta láǹgbá. bábí olórí ibú olójú bíi ti aláǹgbá lójú olórí ibú ọmọ àlè bí ó bá sí pé wọ́n yọ ọmọ àlè ṣẹ́rú eléyìí tẹ́jì ni ẹ̀ ti nọ́ọ̀kì eléyìí jẹ́ pé ó ti ẹ̀wọ̀ àwọn ọkùnrin ò rí ó ráwọn ọkùnrin tẹ́ pé wọn ò sọ́ra jù wọn ò ga jù gbogbo ẹ̀ dúró déédéé ni tó dẹ̀ san ogun dáadéé jẹ́ pé bọ́ọ̀dì lásán lọ́kàn ní gbogbo omi ní gbogbo ara ẹ̀ bó ṣe ń wo yẹn omi ní ẹbí nà ní ẹlẹ́bí akúṣẹ̀ olófò sí ọ̀ orí gbogbo ẹsẹ̀ òdọ́gba ìkọ́gba yóò bá ìkọ́ gbóṣòdì lọ́wọ́ dàbí kẹ́ńkú lọ́wọ́ ṣe kélé yìí báyìí bó ṣe wà ara ló má jẹ́ sọ pàrọ̀ máa pẹ́ o tó lẹ́nu mi àṣẹ ni o ó bá sí pé yọ ọmọ àlè ìwọ ọmọ níbi nírànwọ́ ìwọ ọmọ ẹlẹ́ẹ̀nìyàn tó yẹ kó wọ́kọ̀ gidi tó máa ṣèyàwó fún tí màá pẹ́ bí tí màá pará tí màá kọ́ ọmọ mi fẹ́ ṣèyàwó tó máa ṣọ lọ owó ọmọ eléyìí tẹ́kọ̀ọ́ máa kúṣẹ̀ ilé wọn bí àbẹ̀rẹ̀wọ̀ bí ilé èkúté black and white television ló nínú ilé olóṣì kí ló ń gbádùn ara wèrè náà eléyà kàn fẹ́ gun bẹ̀ẹ́ lẹ́ran jẹ́ ìwọ lórí pẹ́lẹ́ yìí pẹ́lẹ́ omi tó lè fò báyìí búrẹ́dì fùfú lásán lélẹ́yìí olùsèlè wa fi búrẹ́dì kú ẹ lọ́bẹ̀ ìgò òṣìyẹn náà ló